lọ́lé ẹjọ́ ọmọ Nàìjíríà ni mí mo kì í ṣe ọmọ Libya mo lọ sí ilé padà a fẹ́ padà sí ìlú wa ìlú wa ọ̀dà ìlú wa ibi ìlú òde ká padà síbẹ̀ bẹ́ẹ̀ àpààyàn sílé àjálẹ̀ ńlẹ̀ iṣẹ́ ajé ló gbé wa kúrò lé dájú wa iṣẹ́ ajé tàdé wa ń ṣe yìí a ti ń lo àwọn ọdún bíbá yìí àwọn kan fẹ́ lè máa kò mí pé ṣé mo ti tó wálé mi ti lo 5 years how many years mi ìlú ń bíbá ẹjọ́ tó wá bí kìtẹ̀ wá give account lé ní pé padà sílé ọmọ pé wá parí ilẹ̀ bàbá ẹ̀ lélẹ̀ ṣé mo ò lè sọ pé abíyẹ wá bí ṣe dàgbà tó kí má lè sọ pé mi ti fẹ́ ra lẹ̀ báyìí dájú ẹ̀ wò èmi ṣé mi ti fẹ́ yàwó síbi èmi àti ilé ti tèmi ẹjọ́ á fi Ọlọ́run bá bẹ̀yìn ẹjọ́ tó ṣe election kó bá gbé flight wá lọ́lé ẹ wò kó jẹ́ àmì dìpé ní flight máa gbé kó wá gbé wa àlè bọ́ta afẹ́lọ́ rẹ́dísítà àlè bọ́ta láti lọ ṣiṣẹ́ iṣẹ́ tá a bá ṣe inú ẹ̀sùn ní fún wa lówó ẹ̀fà àwa lọ́lé. àwọn ọmọ làwọn fẹ́ lọ́lé. Now I'm passing this to the federal government of Nigeria. Mi ò ní name orúkọ ẹni kankan. But the federal government of Nigeria should listen to this. Please, gbogbo ẹni tẹ́ bá wà níbi ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀. Gbogbo ẹni tẹ́ bá wà lórí show yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi share kíní kó kan ìjọba. Ìwọ tó bá yẹ pé bàbá ẹ wà nínú gọ́ọ̀mẹ̀ntì, sister ẹ wà nínú gọ́ọ̀mẹ̀ntì, àwọn ọmọ yín wọ́n ti kó wọn lẹ́rú níbi tán wọ́rọ̀ ajé lọ o. Kí ló mú àwọn ọmọ bàbá wa wọ́rọ̀ ajé lọ nígbà tí ìlú ò dáa? Gbogbo àwọn ọmọ obìnrin tó lọ yẹn àwọn tí mo respect jù nínú travelling most especially èèyàn lọ Libya èèyàn lọ Liberia èèyàn lọ Ethiopia èèyàn lọ kíní kan obìnrin tó bá gbéra tó bá lóun lọ sí irú Libya yẹn tó lọ struggle akọni obìnrin ni wà lẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ ó yẹ kẹ́ gbé tìrìgbòsà fún wọn ni tí obìnrin bá gbéra tí ó ṣe pé bóyá ó lọ ṣiṣẹ́ aṣẹ́wó tó lóun fẹ́ lọ ṣiṣẹ́ ó kúrò nílùú bàbá ó ti rí pé ìlú Nàìjíríà gan kò wọ̀ à ń pariwo kọjá ká dá dúró àwọn èèyàn ń bú wa inú mi dùn ó lẹ gbọ́ nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ ẹ tún rí bí wọ́n ṣe ń pariwo yìí àwọn kan sì ní àwọn fẹ́ dúró àwọn kan láwọn ò fẹ́ dúró ọpọlọ wà lórí àwọn obìnrin jà àwọn ọkùnrin míì lọ nítorí pé níbi tí ẹlòmíì máa sọ̀rọ̀ bí adáyín ẹlòmíì inú wọn máa sọ̀rọ̀ bí òpònú tó bá ń kóyàn ní ìlú kan ẹ ní another option ju pé go back to your country tó bá fi síbẹ̀ tẹ́ ẹ̀ bá róúnjẹ jẹ ẹ mọ̀ pé ibi ló máa ń pààyàn ẹlòmíì tí ò bá róúnjẹ jẹ láàrin 2 days tó yìí bá gbé nínú hòtẹ́ẹ̀lì yẹn ó lọ nìyẹn àwọn tẹ́lẹ̀ ń fún lóúnjẹ yìí ẹ̀ lè sá fún ní morning afternoon and night láíláí ẹlòmíì bóyá oúnjẹ tó bá jẹ láàárọ̀ yẹn tó momi sí òun ló máa jẹ ńjọ́ kejì ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń fún wọn lóúnjẹ ẹ prepare omi fún wọn o ìkọ́ tẹ́ bá fún wọn lóúnjẹ tẹ́ ẹ bá fún wọn lómi another kàsálà nìyẹn o kó má tún di pé wọ́n jẹun wọn ò rómi mu wọn ò rí gbẹ́yà ìyẹn tún di sickness lọ́tọ̀ ẹ ṣí àkíní fún gbogbo ẹ̀yàn ọmọ Libya let them come over here and talk ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ pe aago mi ẹ fi +1 síbẹ̀ 202 855 1745 202 855 1748 ó ní nọ́mbà mi 202 855 1748 ẹ pe nọ́mbà yìí ẹni tó bá rẹ́dì láti sọ̀rọ̀ tó bá ti pe nọ́mbà yìí màá gbé yín síbí tó bá yẹ pé àwọn kan ń dín róbó tó ń parọ́ ẹ sọ bọ̀ ìlú tó ti ń ṣẹlẹ̀ rèé kí ni bọ́ yẹn pé ni bọ́ ìbúrọ̀ má yìí pè fún mi náà kí n má pè ń bọ̀ torí márùn ni o baálé ilé ni I'm very sorry to use that statement bọ̀ lọ́wọ́ yìí any statement la máa lo kó ó dárúkọ ìlú yẹn fún mi ìfẹ́ ṣe mistake torí Libya is not one Libya o so anybody tó bá wá láti Libya tó bá jáde tó bá ní nǹkan kò ṣẹlẹ̀ ní Libya a máa gbé ìyá àti bàbá lẹ̀ a máa gbé wọn ṣépè èèyàn bíi 5 ló ti contact mi lórí b tí mo dẹ̀ ń play gbogbo voice message wọn ìwọ tó bá wà ní Libya tó o bá ti sí ní Benghazi state yẹn Benghazi tó o bá sí níbẹ̀ just keep your mouth shut don't say anything tó bá jáde tó bá ṣe live pé nǹkan kò ṣẹlẹ̀ àwa gbé e sáyé pé èyí tẹ̀ ń bá yé ọmọ Nàìjíríà jẹ́ nìyẹn wọ́n ní over 1000 ló ti wà nínú sẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ kó àwọn kan before this time Nigeria government please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbé flight lọ́kẹ́lẹ́ kó ọmọ wa wọ́n tún sọ́ǹbì kan wọ́n náà tiẹ̀ fún wọn ti kọ́kọ́ sọ àwọn owó kan gbà yẹn Ọlọ́run ọba o kí náà tún sẹ́ǹdì yìí again ni o sọ́ọ̀sẹ̀ sẹ́ǹdì lé ni ẹ wo oúnjẹ tó fi táwọn èèyàn sẹ́ǹdì tó fi ràn wọ́n lọ́wọ́ òun ni ó sẹ́ǹdì yìí mí tí ẹ mọ nǹkan tó jẹ́ but I don't know òkè òróró nǹkan kan tí wọ́n rà
òróró nǹkan kan tí wọ́n rà tí wọ́n lọ fi ṣe oúnjẹ ó ní brother mi yìí tún send let me see ta tún níná o ẹ fún mi mẹ́sẹ̀gì lórí bí o ká kí sọ̀rọ̀ yín pápápá kí dẹ̀ kó lórí ẹ̀ torí mi náà ní nǹkan tí mo fẹ́ ṣe but eléyìí gangan tí mo fẹ́ káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ n tún play first one yẹn ẹ list sí. Salamu alaikum sir, ẹ ra sir, ẹ wo àdẹ̀kú gbogbo ẹ sir. Inshallah ọlọ́run ọba tó ti ń fún yín ṣe kò ní padà lẹ́yìn. Àmín o. Ọlọ́run ọba tó ti ń jẹ́ kó ṣe ń ṣe fún yín máa yẹ kó máa ṣe fún yín lónìí. Àmín. Ẹ sà inú group tower ní Benghazi ní Libya lọ ti Benghazi ní Libya. Ẹ sà ọ ti fẹ́ pa ọmọ Nàìjíríà sí ìbátan. Pípa tó dẹ̀ ń pa wá kò ṣe pé wọ́n fìbọn pa wá sà ọ́ ṣùgbọ́n ọ wá sọ àwọn ọmọ ọba ọ sọ wá di ẹrú pátápátá. Kábíyèsí. Ẹ sà ẹ̀kọ́ lè imagine àwa tí a ní ìwé nínú ìlú yìí báyìí a lè bọ́ta ó ti tó ọ̀sẹ̀ kan pẹ̀lú àwọn ọjọ́ díẹ̀ báyìí. Ẹ sà tá a bá bọ́ta tá a bá kó sọ ọlọ́pàá bó níwèé ọmọ àgbà ọmọ àyá ọmọ àti ẹ lọ sí gara sódà tó ń gbé àwọn èèyàn lọ. Bóyá wọ́n fi wá pawó ni àmọ́ wọ́n sọ pé torí pé àwọn ìlú ò ní pàtàkà ẹjọ́ àwọn ta ní pàtàkà kí ni ká ti ṣe ẹ̀ ń gba pàtàkà lọ́wọ́ wa ẹ̀ ń sọ́nù sínú kọ́ta. Ẹ sà ọ̀rọ̀ yìí wá fẹ́ dàbí pé bóyá àwọn kọ̀ọ̀kan ti ṣẹ̀ wọ́n ọ wá fẹ́ fìyà yẹn ọ fẹ́ fi máa jà wá Nàìjíríà. Ẹ sà báyìí bí ṣe ń bá yẹn sọ̀rọ̀ ọmọ Nàìjíríà tó wà ní gara fúdà àwọn ọ kọjá 1000 sà. Jẹ́ ń gbọ́. Ẹ sà ọ̀pọ̀ tó yí mi ò débẹ̀ mi ò kà wọn ṣùgbọ́n ẹ sà ìrànlọ́wọ́ táwa kò ń fẹ́ báyìí ni kí UN kọ́ bá a dá sí kí UN kọ́ bá gbé free flight wá ẹ wo free flight wọ́n ti payọ́ láti December wọ́n gbé free flight bọ̀ wọ́n gbé free flight bọ̀ Nàìjíríà gbé free flight wá. lẹ́yìn kọ́jẹ́ kó ní kálukú máa lọ. ọgbà owó wọ́n sọ pé free flight ọgbà owó at the sum of 30,000 lọ́wọ́ ká fi register ọgbà àwọn owó kéékèèké 3,000 tá a máa fi ṣe tá a máa fi fill form 5,000 tá a máa fi ṣe gbá 5,000 tá a máa fi ṣàwọ̀ which táwa mọ̀ pé kò yẹ kó gbà ṣùgbọ́n tó yípa fẹ́ lọ́lé àti nìkan tó ń bọ̀ àsun ẹ̀sà gbogbo owó yìí àmọ́ tó bọ́ sí o. Di báyìí free flight ń bọ̀ bóyá ọ̀la bí ọ̀tún la ẹ̀sà àárín kọ̀ọ̀kan ẹ wo ẹ̀sà àwọn ọmọ Nàìjíríà ń jẹ̀yà ebi ń pa wá nínú ìlú yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìjọba Libya ọ̀dáwọ́ ogun dúró ẹ̀sà àtọmọ kékeré ọmọ 6 months tí kò tí mọ̀ kankan gbogbo wọn lọ́kọ́ lọ sẹ́wọ̀n ọ èèyàn tí ọlọ́pàá ò mú rí èèyàn tọ́lọ́pàá ò mú rí ní ìlú ẹ̀ ní Nàìjíríà tá a wà tó wá débi báyìí tó wá dogun pọ́lọ́pàá léèyàn kiri ọbẹ̀ ẹ̀sìn kó wọn ẹ̀sà ọkọ̀ sọ wá di bálabàla àwọn mi wá nínú ilé tó ẹ̀kọ́ ti ṣiṣẹ́ ọdún mẹ́wàá gbogbo ẹ̀ ọkọ̀ sọ wọ́n dèèyàn tó ní kankan mọ́ ẹ̀jọ̀ ìrànlọ́wọ́ yín là ń ké fún ẹ̀jọ̀ ẹ bá wa ké sọ̀rọ̀ ọmọ Nàìjíríà kọ́ bá wa wá nǹkan tó lè ṣe sí kọ́ wọn náà sọ̀rọ̀ síta àwọn olórí wa ta níbi àwọn ń gbìyànjú ṣùgbọ́n kí ni mélòó lágbára wọn nínú ìjọba tó ń ṣèjọba wa àwọn olórí wa kúkú wọn tiraka wọn fẹ́ kí gbogbo wa jáde nínú ewu yìí ṣùgbọ́n àwọn Libya yìí wọn ò fẹ́ gbà rárá because àwọn àtàwa àtàwọn olórí wa bákan náà láàyè lójú wọn ẹ̀sà ẹ̀jọ̀ tó yọrẹ bá ké sọ̀rọ̀ ọmọ Nàìjíríà kọ́ wá bá wà nínú ìgbé ọlọ́run ìwọ̀nba ọjọ́ ìwọ̀nba oṣù kan máa fi ṣe gbogbo rọ́bìṣì tó ń ṣe yìí àwa tí ọtí ìyà lọ́dọ̀ wọn kọ́lọ́ má jẹ́ kó yà lọ́dọ̀ wa o ojoojúmọ́ làwọn náà ń ké pe ọlọ́run ṣùgbọ́n ẹ̀rù tún ń bá wa dáadé ẹ̀rù ń bá wa àwọn ọmọ Nàìjíríà wọ́n pa wá sí inú ìgbà tá a ti dágbére fún àwọn tó wà Nàìjíríà pàfẹ́ wá ṣiṣẹ́ ń bíbá yìí tí wọ́n wá kọ́ gbogbo wọn tó kó lọ́bẹ̀ yẹn sọ́fẹ́ lọ dìpọ́ọ̀tì wọn ni kọ́lọ́mà yẹ kí n rogun deportation láyé yàn sá inú wa gun òdùn báyìí lọ́yẹ́ títà fún fífly ṣùgbọ́n bàtà rí pé gbogbo nǹkan tó ń sọ báyìí ń ṣe lọ́yẹ́ ń sọ pé kò dáa lọ́yẹ́ ń fi gbogbo ẹ̀sùn tí a ṣe láyé wa lọ́ fi ń kàn wá ẹ ṣàkóyé wa ẹjọ́ tó yọ lọ́rùn ẹ bá wa sọ̀rọ̀ lórí Libya lórí ètò yìí ṣàkíyèsí báyìí lè mọ̀kàn tó lọ ní Benghazi ọ̀jẹ́ kó nílé gbélé ọ̀jẹ́ kọ́ lọ́nà rìn ò dádì ọ sọ pé ká má rìn lójú títí àárín ọ tó wá sílé wa wá bọ́ọ̀sì wa mọ́lé ilé táwọn sanwó lóṣooṣù ilé táwọn san mọ́dà 30,000 lóṣooṣù ẹ̀ wá ń kó gbogbo nǹkan tá a hà sínú ilé àwọn obìnrin wa ò lè rìn láyà tàlàáfíà ẹ máa fọwọ́ tẹ̀ wọ́n jẹ máa rèpò ẹ máa fọwọ́ tẹ̀ wọ́n ní Muslim country àyẹ̀sà ẹ̀ wò wàhálà ìtẹ̀sí wa tó gẹ gbogbo wa tẹ̀sí wa fọkàn síbi kan gbogbo ara fẹ́ lọ́lé ẹjọ́ tó yẹ Ọlọ́run sọ ọlọ́dẹ máa bá wa fún yín ṣe sà. ẹ bá jẹ́ parọ́ fún yín ní ìtì ẹ̀ mọ nǹkan tí mo lè sọ mọ́ o mi mọ nǹkan tí mo lè sọ mọ́ o I don't just know what I can say. I don't know. I don't even know what to say. I don't know. I don't know what to say because now àwọn Yorùbá tí a bá ń sọ fún àwọn Yorùbá yìí pé ìlú Nàìjíríà ìlú yìí ń ṣe ìlú wọn a máa bú wa
a ní ìjọba ó ní àwọn tó fi ṣe olórí níbi táwọn ọmọ yìí wà ẹ gbọ́ statement ọmọ ẹ mọ̀ tí ẹ gbọ́ dá mo ṣe gbọ́ sìn ó ní àti àwọn tó fi ṣe olórí ń bẹ̀ yẹn náà àtàwọn táwọn kàn jẹ́ àwọn tó wá ṣiṣẹ́ ó ní bákan náà làwọn ṣe rí ṣebí tí ilé ò bá ṣe tí ibi tí Yorùbá lò ò bá ṣe é ṣe ìbéyà padà sílé Yorùbá ló sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ti máa ń pòwe yẹn fún àwọn ọmọ Yorùbá pé ọ̀rọ̀ Yorùbá dàbí afọ́jú tó ń ta rọ́bà ni nígbà tó bá dijú tó ta rọ́bà ìgbà ó lò ní ta rọ́bà dù yálà ya ẹ̀ ṣe ni pé òkò ń sìn ó ti ń padà wá àwọn ọmọ tó wà ní ìlú Libya yìí tó bá pé ìlú wọn dá wọn ò tún gbọdọ̀ máa fi èpè kún nǹkan tó ń rí torí tó bá ń ṣẹ́ èpè Nàìjíríà ò ní da tí Jésù máa fi dé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè nǹkan tí ojú wọn rí ẹ̀yìn má jì kí àwọn ọlọ́mọ kọ́ wà nírú ìlú yẹn kí wọ́n ṣiṣẹ́ wọ́n láwọn sọ 30,000 lówó ìlú yẹn lóṣù àbí lówó Nàìjíríà I don't know owó tí ò bá jẹ́ 30,000 is a big money lóṣù ẹ wá tún wá mú wọn pẹ̀lú owó táwọn ọmọ yìí san náà stíẹ̀tì náà ẹ ṣe fún wọn wàhálà ẹjọ́ tó rọ lọ ọ̀nà wo la fẹ́ fi gbégbà tẹ́ ẹ bá ti wà lórí kínní the best bet ni pé ẹ ṣí akínní látòrí ọ̀dọ̀ yín ẹ ṣí ẹ sí WhatsApp yín káàkiri kó lọ Aare Almaroof lórúkọ tèmi ajá fún ẹ̀tọ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni Aare Almaroof ọmọ Ọ̀rànmíyàn ẹ ajá fún ẹ̀tọ́ ọmọ Yorùbá làwa gbogbo ilẹ̀ wà lórí bí mi ò ní ẹ mówó kankan wá o mi ò gbowó lọ́wọ́ yín o mi ò dẹ̀ ní ẹ fún mi kankan àmọ́ pé tẹ bá ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ gbé wá ká pariwo ẹ mọ̀ pé voice mi ó máa rìn ó máa dọ́dọ̀ wọn ẹ má jẹ́ ń parọ́ àdúrà ẹyọ kan tí mo fẹ́ kẹ́ ṣe ni pé tó bá ti ń gbọ́ kínní Ọlọ́run jẹ́ kán lè dáhùn èmi ò sọ̀rọ̀ kíjọba má gbọ́ rí o bí ṣe ń bá yín sọ̀rọ̀ yín sí wọ́n lè play Lasso Rock èmi ò sọ̀rọ̀ kíjọba má gbọ́ rí o bọ̀ àdúrà tẹ máa ṣe ni pé kán dá yín lóhùn àwọn ọmọ wa they wanted to come back they want to come back to their father's land wọ́n ní ó ti sú àwọn they want to go home they want to go home ibikíbi táwọn bá ti wá kò bá jẹ́lẹ̀ Ìgbò kò bá jẹ́ Yorùbá kò bá jẹ́ Haúsá every one of them want to go back to their country ẹni tí ò bá fẹ́ padà ẹ fi sílẹ̀ ẹ má fọ́ sí ẹ̀ èmi ò rò pé ẹ kẹ́ máa argue nínú group ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ má jẹ́ ó dìjà ẹfẹ̀ tí ò bá fẹ́ padà lẹ̀ bọ́ ẹni tó bá fẹ́ padà ẹ jẹ́ kó padà láyọ̀ àtàláfíà ẹ jẹ́ kó padà láyọ̀ àtàláfíà ok mo ti play gbogbo voice yẹn so nǹkan tẹ́mi lè sọ nìyẹn o lórí ẹ jọ̀ọ́ Nigeria government come to our brother rescue nílùú Bangada àbí ìlú Bangada ní Libya ẹ má bínú ìlú onílùú ṣe pé I don't even know that name ó dà pé Bangada náà ni Bangada àbí Bangladesh or whatever tó bá tiẹ̀ jẹ́ ó ń dáná torí mo fẹ́ kí a get ìlú yẹn straight nítorí Benghazi ìlú Benghazi yẹn ní Libya ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní ìlú Benghazi ní Libya báyìí bí ṣe ń bá yín sọ̀rọ̀ ó ń ṣẹlẹ̀ ní ìlú Benghazi ní Libya báyìí àwọn ọmọ Nàìjíríà they need help wọ́n fẹ́ wá sílé ọmọ abínibí wọ́n fẹ́ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Ìgbò tó wà ń bẹ̀ torí mo mọ̀ pé Haúsá ò ní lọ Yorùbá àti Ìgbò náà ló máa lọ struggle nílùú onílùú bọ́n kọ́kọ́ wá yé federal government Nàìjíríà tí ò bá sí pé olórí burúkú ni àwọn tó ń darí wa owó tí gbogbo à ń ṣe àtàwọn tá a jókòó lu òyìnbó náà iṣẹ́ tá a ṣe yẹn òun la fi ń build ilẹ̀ Nàìjíríà fún wọn àwa ń build ibẹ̀ yẹn àwọn owó wa wọn kò sọ́wọ́ tó o bá ra irin nílùú Nàìjíríà federal government ní kóòtù ń bẹ̀ tó o bá ọsàn lásán tó o bá rà federal government ní kóòtù ń bẹ̀ tó o bá mu coke wọ́n ní kóòtù ń bẹ̀ tó o bá mu bíà wọ́n ní kóòtù ń bẹ̀ gbogbo kóòtù ìsàlẹ̀ dẹ̀ ni wọ́n wá kó owó tiwa wọ́n lọ tú ilẹ̀ náà ti ṣe wọ́n fowó yẹn wọ́n fi tú ilẹ̀ náà ti ṣe wọ́n mú jára wọ́n ṣe padà sí ìlú tí owó ti wá ìmájì kéèyàn ní 100% kẹ máa kọ́ọ̀tì 15% fún ibi tí owó ti ń wá ẹjọ́ tó rọ lọ́hùn ẹ̀yin brọ́dà mi tó bá yẹ pé mo sọ dáadáa fine but gbogbo ibi tí ò bá correct ń bẹ̀ ẹ adjust ẹ lórí comment èmi ti ṣiṣẹ́ tẹ rán mi o mi ìdẹ̀rù pé mo lè sọ ju báyìí lọ ìtorí ẹ̀ náà mo ṣe play message yẹn God bless every one of you àmọ́ ìmọ̀ràn mi sí gbogbo yín tẹ̀ argue lórí group ìmọ̀ràn tí máa fún yín sìn need láti bára yín jà o ẹ gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n
ẹnìkan ló ti tún fẹ́ pè yìí ẹnìkan ló pè yìí. Hello. Hello sir, ẹ káalẹ́ sir. Káalẹ́ brother mi orí ètò ló wà o. Yes sir, láti ó yá àwọn èèyàn ń gbọ́ ẹ. Hello sir. Wọ́n ń gbọ́ ẹ sẹ́ wọ́n ń gbọ́ ẹ. Yes sir, láti Lẹ́ngàtì láti ń sọ̀rọ̀ sir. Okay. Hello sir. Mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ sẹ́ sọ̀rọ̀ ó wà ní speaker. Ó wà ní speaker. Máa gbọ́ kíní ẹ. Ní sùúrù sẹ́ ní sùúrù gbé kúrò ní speaker. Gbé kúrò ní speaker ó hàn gbé kúrò ní speaker. Hello. Mo ti kúrò speaker sir. Ó yá. Ohun echo. Hello sir. Ó yá máa sọ̀rọ̀ mò ń gbọ́ ẹ. Okay sir, láti Lẹ́ngàtì láti ń sọ̀rọ̀ sir. Okay. Wà láti wọ́n fún wa ṣe nílò Lybia bíbá ó ti pọ̀ jù sir. So àwọn tó jẹ́ olórí wa náà tí wọ́n jẹ́ leader wa náà bíbá náà wọ́n try. Ṣé ẹ gbọ́ mi sir? Mò ń gbọ́. So ká bá wọn ṣiṣẹ́ kán má fún wa lówó kán má tún fìbọn lé wa káàkiri tá a bá sùn nínú ilé à lè sùn gbádùn tá a bá wà níbiṣẹ́ à lè dúró dáadáa tá a bá tún rìn lọ lójú ọ̀nà pa afẹ́ lọ́wọ́ mọ́tò gan à lè rìn dáadáa àwọn ọmọ asma àwọn ọmọ olè wọn wọ́n máa ń fìbọn lé wa káàkiri gba everything lọ́wọ́ wa báwọn obìnrin wa sùn bó bá ṣe wù wọ́n ó ti yé àwọn obìnrin wọn dẹ̀lé léyìí èèyàn ò lè sọ pé kán máa lọ́nu mọ́tò pé kéèyàn wò wọ́n báyìí téèyàn bá wò wọ́n lẹ́ẹ̀kan wọ́n lè pa ẹni yẹn. So èyí tí wọ́n ń ṣe fún wa nínú ìlú yìí sà kò dáa. Owó létà san bíbá náà ó ti pọ̀ ju bí ká máa san báyìí 40,000 lóṣù 30,000 lóṣù. So téèyàn bá dẹ̀ tí owó yẹn bá ti lè lé ní ọjọ́ kan tó bá ṣe pé parí oṣù là ń sanwó wọn ò ní gbowó yẹn lọ́ndì wa wọ́n máa lé wa jáde ni tábà kúrò lé wọ́n máa rí àwọn ọmọ olè wa pé kí wọ́n máa ṣe nǹkan tó bá wù wọ́n fún wa wọ́n máa kó gbowó wa kó gbowó nǹkan tá a nínú ilé jí fóònù wa báwọn obìnrin sùn. So wà láti àṣẹnu bíbá yìí ó ti pọ̀ jù ẹ̀yẹ gbọ́dọ̀ wú àwọn obìnrin wọn lẹ́ẹ̀kan kì í ṣe pé inú kéèyàn àwọn ọmọ Nàìjíríà ká máa rin ìṣẹ̀lẹ̀ lójú títì báyìí káwọn obìnrin wọn kán wà nínú mọ́tò tí mọ́tò ń lọ téèyàn bá wú wọn lẹ́ẹ̀kan báyìí wàláhì wọ́n lè yìnbọn pa ẹni yẹn Ọlọ́run gbọ́ wọ́n lè yìnbọn pa ẹni yẹn ẹjọ́ tó lọ ẹ bá wa bẹ àwọn ìjọba wa kán ṣàánú fún wa ìyà ń jẹ wá gan nínú bíbá inú ojú ọ̀nà la gbà wá àìmọye àwọn tó kú sí ojú ọ̀nà àìmọye àwọn ẹlòmíì ò tiẹ̀ dé bíbá kò dé ní ìlú yìí gan tẹ́ pé gáfódà ló wà àbínú prison wọn ó ti yé wọ́n sí àwọn ọmọ Nàìjíríà tó wà nínú prison wọ́n ti lọ bí wábi 3,000 4,000 tẹ́ pé àwọn àràbù yẹn náà wọ́n tún sọ fún wa pé àwọn prison yẹn ti kún òṣèré táwọn fẹ́ kó àwọn èèyàn sí mọ́. Ẹ̀bọ̀ kí ló dé wàá dà yín lè kẹ́ máa lọ́ọ̀lù yín náà. Wọ́n fi wálẹ̀ tá a bá wà ní. Wọ́n lọ kó àwọn 2 years 3 years ní sùn. Ẹni tó lóyún nú wọn kó àwọn ọmọ tó wà ní skul tó dá àwọn ọmọ Nàìjíríà torí àwọn Nàìjíríà wọ́n dá ní skul wọn lọ́tọ̀ jẹ́ pé inú yàrá kan báyìí náà ti ń ṣe skul yẹn àwọn tó bímọ síbí ìbàjẹ́ pé àwọn òbí wọn máa lọ síbi iṣẹ́ pé kọ́ mọ́ dá wọn láàmú ibi iṣẹ́ wọn dẹ̀ ní gbá àwọn tọmọtọmọ nínú ibi iṣẹ́ wọn inú skul yẹn náà ti lọ kó gbogbo wọn ọmọ 6 months wà níbẹ̀. Wọ́n lọ kó tí wọ́n sì sọ sínú rẹ̀ gan sa. Wọ́n lọ kó ọmọ ní dékìá ló máa pè yẹn. Ní dékìá wọ́n lọ kó gbogbo wọn so ìyà ń jẹ wá bíbá ẹ sá àlùmọ́rù fẹ́ jọ ń tẹ̀lé Ọlọ́run ẹ ṣàánú fún wa ẹ bá wa bẹ̀ ìjọba wa. Ẹ bá wa bẹ̀ ìjọba wa. So tó bá ṣe pé wọn nídìí wa ká bá wọn ká ẹ̀pù wọn mọ́ kán jẹ́ ká everybody máa lọ sílé ká máa lọ lé wa ká máa pa wá mọ́ ká máa ṣe wá jàǹbá mọ́. Àìmọye ẹlòmíì tó yẹ pé àwọn asma gbé lọ tán lọ pa sínú dẹ́sàtì ẹlòmíì wọn rí mọ́ wọn àmọ́ ibi tẹ́lòmíì wà gan mọ́ báyìí nínú àwọn tí wọ́n tún kó báyìí nísìnyí wọ́n tún lọ ní prison yẹn wọn àmọ́ ibi tí anybody wọn wà bóyá wọ́n ti lọ pa wọ́n ni bóyá àmọ́ ibi tí wọ́n kó wọn lọ ẹjọ́ ń tìrọ̀ lọ ẹ bá wa bẹ àwọn ìjọba wa wọ́n fìyà jẹ wá gan lórí ìgbọ̀nsá ẹjọ́ ń tìrọ̀ lọ sá. Jọ mo fẹ́ kóbìnrin kan sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìyá mi bá yín sọ̀rọ̀. Kóbìnrin kan sọ̀rọ̀ à ń gbọ́ yín mo ń gbọ́ ìyá mi. Ẹsẹ̀ ẹ wo à ń sìn wọ́n gan nínú ìlú yìí ẹ wo a máa bá wọn ṣiṣẹ́ wọn ò ní fún wa lówó déètì owó wa máa pé wọn ò ní sanwó fún wa àdéhùn náà àwọn obìnrin tó tún ń tọ́jú àwọn ọmọ tó yẹ pé toríṣẹ́ wọn ó ní arúgbó ó ní àwọn tó máa ń bá wọn tún lé ṣe wọ́n tún máa ń gba àwọn kan náà tó máa ń tẹ̀kẹ̀ àwọn ọmọ bíi bébì
ṣe understand bẹ́ẹ̀ àwọn tó máa ń take care bí baby yẹn ó ní lady kan there is a one lady tó yẹ pé ó lọ tọ́jú ọmọ àràbù kò wá mọ̀ ibi tó ti gbọ́mọ sí ilẹ̀ kò mọ̀ gbọ́mọ ti gorí bẹ́ẹ̀dì ó lè fẹ́ lọ prepare oúnjẹ ọmọ so kó tó dé ọmọ yẹn ti wá ṣubú látòrí bẹ́ẹ̀dì tó gùn ọmọ yẹn ṣubú kò tiẹ̀ fi mú bó lásán bíi pé kí àwọn ọmọ nàìjíríà wá ká kọ́ ọmọ kékeré ṣubú kó fi mú bó wọ́n dẹ̀ gbé ọmọ yẹn lọ wọ́n dẹ̀ lọ pa pé ọmọ yẹn fi mú bó lásán wọ́n dẹ̀ pa lédì yẹn wọ́n ti wọ́n mọ yìí wá wọ́n máa tìtù àbí pé ẹranko ni wá a gbọ́dọ̀ bá ṣe ń ṣiṣẹ́ tó a gbọ́dọ̀ sọ pé táǹbà ìlà fẹ́ ní ìsinmi kò sí ìsinmi kò sí ìsinmi. ní sùúrù tí bá gbọ́ ẹyẹ lórí pé ọmọ yẹn ṣubú wọ́n gbé màá yẹn wọ́n dẹ̀ lọ pa wọ́n gbé lédì yẹn. torí pé ọmọ yẹn ṣubú wọ́n rí máàkì pé ó ṣubú ó fi mú bó lásán wọ́n dẹ̀ lọ pa. there is one lady again ọmọ àràbù tọ́jọ́ jẹ́gbẹ́ ó tún ju ọmọ yẹn lọ tó wọ́n jọ ágíù ó ní kọ́ ọmọ yẹn lọ ṣiṣẹ́ ọmọ yẹn ló ti rẹ̀ ń wọ́n ṣàjọ ágíù mọ́ra wọn lọ́wọ́ so ọmọ àràbù wá gbá ojú lady yẹn náà wá sọ pé ó gbá òun lójú lady yẹn wá gbá ojú ẹ̀ padà mo wí pé bí ọmọ nàìjíríà ṣe gbá ojú ọmọ àràbù yẹn padà ọmọ yẹn wá faint ọmọ àràbù faint wọ́n wá gbé lọ sí hospital wọn ò mọ̀ bí ọmọ yẹn ti kú o àbí kò kú o wọ́n dẹ̀ ná lady títí wọ́n dẹ̀ yìn ní ọ̀fun pa tó àwọn àràbù fúnra wọn tún fídíò ẹ̀ tó tún sẹ̀ǹdì ẹ̀ sáwọn ọmọ nàìjíríà pé ká wò ó dájì ẹ wò wàhálà bíbá ìdílé ṣèbí wọn nàìjíríà wà wà òkè ju bíbá yìí lọ dájì nàìjíríà wà wà òkè owó ni ò sí ní nàìjíríà owó là ní anífọ̀kànbalẹ̀ ní nàìjíríà there is no money anífọ̀kànbalẹ̀. okay now ní sùúrù mo fẹ́ sọ ọ̀rọ̀ kan question tí mo fẹ́ béèrè yìí ṣé ẹ ti ṣe tán láti kúrò ń bẹ̀ yẹn àbí ẹ ti fẹ́ dúró. kì í ṣe pé a sì fẹ́ dúró but most of our tá à ń bọ̀ ní nàìjíríà tá à ní owó lọ́wọ́ we don't have money kò sí nǹkan tá a gbẹ́kẹ̀lé sí nàìjíríà tá a fẹ́ wá bá. àsọ̀wọ́n mílíọ̀nù 8 báwọn tó kú wa wọlé. wọ́n máa gbé wa wọlé síbí báyìí a máa san 120,000 fún good 1 year. ok máa gbọ́. fún àwọn nàìjíríà ara wa tó gbé wa wọlé. àwọn èmi máa gba 1 year and 6 months àwọn èmi máa gba 1 year and 3 months lọ́wọ́. ok ó dáa máa gbọ́. stiet náà gbé aago fẹ́ni tó sọ̀rọ̀ yẹn gbágo fọkùnrin yẹn jẹ́ kó náà wá sọ̀rọ̀. hello sir. mo ń gbọ́ jẹ́ kí n béèrè question kan as a man lọ́wọ́ ẹ̀ torí gbogbo nǹkan tá à ń ṣe yìí àwọn èèyàn rí o àwọn government official dẹ̀ ń rí ó dẹ̀ máa wà worldwide ní ṣó ti yé question ti fẹ́ béèrè torí obìnrin nìyẹn ó dẹ̀ ti dá mi lóhùn gẹ́gẹ́ bí ìyá wa ṣé ẹ̀yin ti fẹ́ padà sílé abẹ́ ìṣì fẹ́ dúró ní Libya. a ti fẹ́ padà sílé ṣe rí òkèlè gbígbẹ pẹ̀lú má bínú sáà tó so béèrè sáà òkèlè gbígbẹ pẹ̀lú rọrùn. òwe ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ lọ́wọ́ tá a wà yìí. bẹ́ẹ̀ ni sáà ṣe rí téèyàn bá délé lálàáfíà téèyàn ò rówó lọ́wọ́ ẹni tí ò kú ó sì lè jẹ ẹran tó jẹrin lọ. ṣé ẹ ti gbọ́ sà. Yorùbá lè san àwálé Yorùbá lè san kókó. ẹ jẹ́ ká gba Yorùbá lè san. Yorùbá lè san kókó ẹjọ́ Yorùbá lọ. ẹ gangan ni kókó ẹjọ́. ok brother mi kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín right now mi ìfẹ́ kí show yìí gùn káwọn èèyàn lè gbọ́ dáadáa a ti fẹ́ wọ 1 hour. kíjọba gbà wá lọ́wọ́ àwọn amúnisìn táwa náà bá dá ní Yorùbá nation wa so gbogbo ìyà tí wọ́n fi jẹ wá yìí kò ní máa wá. ok kí lẹ fẹ́ kí ìjọba Nàìjíríà gangan ṣe fún yín ìyẹn ni mo fẹ́ gbọ́ báyìí. kíjọba gbà wá kán wá kó wa kúrò nínú ìlú yìí ibi tá a gbà wá àlè kò sáyè láti sọ pé a fẹ́ gbàdé padà mọ́. orí ìrìn la gbà wá dẹ́sàtì la gbà wá. ó ti yé àlè sọ pé a fẹ́ gbàdé. ọ̀gá ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba dẹ́sàtì wọbẹ̀ yẹn o. irú ẹ̀ àìmọye àwọn tó kú sójú ẹ̀ àìmọye àwọn tó kú ẹlòmíì ò dé bí báyìí. wọ́n máa yìn ẹ̀rọ bí wọ́n máa yìnbọn mọ́ ara wa lójú ara wa báyìí. àwọn tí wọ́n bá jẹ pé báyà wọ́n fẹ́ escape wọ́n máa yìnbọn mọ́ wọn lójú ara wa báyìí. kí ló dé kí la fi ṣe wọn lẹ́sùpá afẹ́ wá ṣiṣẹ́ afẹ́ wá oṣù kí ló dé ẹjọ́ ẹ ṣàánú ẹ bá wa bẹ̀jọba wa. ní nàìjíríà ń bí báyìí ní Libya ń bí báyìí kó máa sọ fún wọn. ẹjọ́ ń tọrọ náà ẹ ṣàánú fún wa ẹjọ́ ẹ bá wa bájọba wa sọ̀rọ̀. ok àwa náà dẹ̀ mọ̀ pé wọ́n ń gbọ́
Okay. Kò sí nǹkan tá à ń wá mọ́ ilé ti yá ẹ ti jọ ẹja máa lọlé kò sí nǹkan tá à ń wá mọ́ ọ̀rọ̀ àwọn obìnrin nìyẹn ilé ti yá ẹja máa lọlé ó tọrọ nínà ẹja máa lọlé ókè tẹ́ ẹ máa sọ pé kéèyàn wà kan téèyàn wá ń sìn tó bá lọ pààyàn sínú bíbá ní. àbí ọlọ́run mà ní jẹ́ rí kú e. àmì. ọ̀rọ̀ obìnrin ni wọ́n sọ yẹn sọ̀m yí ẹ̀ báwo. ẹ kálẹ́ brọ́dà mi. mo ń gbọ́. ẹjọ́ torí ti ọlọ́run ẹjọ́ kí ìjọba kan ràn wá lọ́wọ́ sẹ́rí èmi tí wọ́n bá sọ̀rọ̀ yìí níjẹta tán wálé wa inú bákọ́nì mo lọ sá sí gbogbo ọkùnrin tó wà lé wa pápátá náà kó lọ sí station gbogbo wájú lé wa wọ́n pè mí kan ní ìlóríṣì gbogbo ọkùnrin tó wà ní ìṣàtò obìnrin pápátá gbogbo wọn náà ti kó náà wà pèsè gbogbo wọn ń pariwo ẹni tó ń fún ọmọ lọ́mú lọ́wọ́ ó wà pèsè báyìí àwọn ẹni tó jẹ́ bí fámìlì wa tó jẹ́ bí àwọn ọ̀rẹ́ wa tó jẹ́ bí àwọn kan wà ní ìṣẹ̀wọ̀n bọ́n pé káàkiri ní pẹ̀lú mi ṣé ìgbà gbé ìbọn bẹ́ẹ̀ lọ bá ní sẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ bá ní sẹ́ báyìí láti bí ọ̀sẹ̀ kan báyìí àwọn akákàkiri àwọn kọ̀ọ̀kan wà kan ti kó lọ station káàmọ́ bí ká kó wọn lọ bí àwọn ti pa àwọn ọlọ́mọ ní bí kan ní àmọ́ àwa lómi a ní original password everything gbogbo wa tẹ́ bá gbogbo nìkan tó kàn pẹ̀lú original password wọ́n ń pẹ́ everybody ni àwọn ẹlòmíì tẹ́ bá ti kó wọn lọ sí station tẹ́ bá wá bọ́ọ̀sì inú débà ní ìsìnbáyò wọ́n kọ̀ lọ sí station nínú àwọn ọlọ́pàá yìí wọ́n tún wá padà wálé gbogbo sẹ́tà ti ṣe owó tá a kó sínú everything nítorí wọn wà láwa ká ló báńkì gbogbo fóun wa everything wa gbogbo ẹ̀ náà ń kó èyí iṣẹ́ àlè àwọn ẹlòmíì wà pé àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ẹlòmíì ibi tí ó ti ń ṣe bricklayer aṣọ bricklayer ibi tó ti ń ṣe é lọ́wọ́ ibi tó láwọn èèyàn ti burú láwọn Libya yìí ibi tí èèyàn bá ti ń ṣe é lọ́wọ́ aṣọ ṣẹ́ ni wọ́n ti wá kóyàn pẹ̀lú aṣọ ṣẹ́ wọ́n kú tí èèyàn mọ̀lẹ́ wọ́n kóyàn sí prison. wọ́n wọnú ọjà wọ́n kóyàn brọ́dà mi eléyìí náà màá mẹ́sọ̀ pé mo gẹ́ẹ̀tì ẹ máa gbọ́ ó ní woman kan tí màá sẹ́ndì kìíní sí Adétóun màá sẹ́ndì ẹ̀ sí tí bá ti sẹ́ndì ẹ̀ sí abayin broadcast ẹ̀ á tún ju tèmi lọ ṣẹ́gbọ́ ẹ má wọrí ọlọ́run àtọ́ ọlọ́run. ní bẹ́ẹ̀gà sí i a ní àwọn olórí tó jẹ́ àwọn union yẹn wọ́n gbìyànjú fún wa gidi gan. ok àwọn union yìí ní Benghazi yẹn ṣé Yorùbá ni wọ́n. Yorùbá ni wọ́n mọ́là wà nù wa Hausa wà nù wa Yíbò wà nù wa a ní olórí mi bíi a ní chairman mi bíi gbogbo wọn wọ́n gbìyànjú fún wa. Yorùbá wà náà àwọn chairman wa Yorùbá ni chairman wa Yorùbá ni gbogbo wọn try fún wa. ok chairman yẹn kí ló wá rí ṣe sí. àwọn náà ni wọ́n tún jẹ́ kó tún ọlá àwọn chairman bá ní pé union wà níbi bíi tó tí àwọn Yorùbá já sójú wa àwọn náà bá wọn sọ̀rọ̀ tó yẹ pé gbogbo ẹ̀ ní kò sí ilé jù báyìí lọ wọ́n dẹ́gbà ti party body ni. ok ẹ ṣíà kínní yìí ẹ máa gbọ́ ẹ ṣíà sí gbogbo gúùpù yín kẹ́ subscribe ẹ ṣíà kẹ́ subscribe ẹ jẹ́ kí n gbé ẹlòmíì wọlé ó máa wá lágbára báyìí o ẹ jẹ́ kí n gbé ọlá Benghazi ẹ mú rí ọyá ọlá bọ̀bọ̀ yìí náà ẹni tó gbé kínní ìwọlé gangan rí ọlá àti brọ́dà mi kan ṣé kẹ́nì ni jẹ́ òwe máa gbá bìkọ́ òun ló ti ń pè ká ẹ́ndì kínní by 1 tẹ́lẹ̀ fi wọ́n ti ní kẹ́ click on this subscription o eléyìí ò tún gbágo mọ́ o tó mo fẹ́ kó jẹ́ 1 hour sharp kí kínní lè gùn káàkiri gbogbo èèyàn ọmọ Libya tẹ́ bá wà lórí gúrùpù ẹ jù sí gbogbo gúrùpù yín ẹ má lérò pé wọn ò ní gbọ́ ẹ try kẹjù sí gúrùpù yín iṣẹ́ tẹ́ ẹnu mi ni mo ṣe fún yín o àwa ń jà fún ẹ̀tọ́ Nàìjíríà à ń jà fún ẹ̀tọ́ ọmọ Nàìjíríà ni o ẹ jù sí orí gúrùpù yín káàkiri kí wọ́n lè rí ok ohun ò gbago Benghazi ló pe bẹ̀ ok anyway mo lérò pé jẹ́ kí n wò bìkọ́ mo ń rí oríṣiríṣi ok òun ló tún ń pè yìí ó yá mo ń gbọ́ ẹ mo ti fẹ́ parí show yẹn o. Hello. Yẹ mo ń gbọ́ ẹsẹ̀ mo ń gbọ́. Salaam alaikum sir ẹ wẹ kálẹ́ sà o. Kálẹ̀ orí show ló wà o. Bẹ́ẹ̀ni sà ẹ wo adúpẹ́ gidi gan lọ́wọ́ yín adúpẹ́ gan nípa ẹsẹ̀ gbóhùn wa ẹ̀dẹ̀ bá bọ́ sáfẹ́fẹ́ ẹ jẹ́ kọ́ ìjọba gbọ́n kan tó ṣẹlẹ̀ sí wa ẹ̀ bá ẹ wò
ilé àtọ̀nà yóò ní bàjẹ́ sá. Àmín o, àmín. Ẹ wọ ẹ̀ta èmi mi ò ẹ mọ̀ ẹ yá ipá wọn púpọ̀ wá sí ọ̀la láti wá báyìí sọ bí wọ́n bẹ̀rù èmi ò bẹ̀rù èmi ọlá mi ò bẹ̀rù ẹ̀sà ìjọ ń tẹ̀wọ́ lọ gbogbo ìjọba Nàìjíríà á bẹ̀yìn á fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ bá wa rán free flight wá sí Lybia Benghazi tí ọ tó dìbò ẹ jọ ẹ wo tó wáyé pé ó lè ṣe é ṣe ní àárọ̀ ọ̀la kùtùkùtù ṣe gbogbo àwọn tó jáde tó sọ̀rọ̀ yìí mo mọ̀ pé tí free flight yìí bá dé ẹ máa ní pé 4, 5, 6 kò ní tó wà láàlà ẹ fi wọ́n lẹ̀ máa ẹ̀kọ́ sọ̀rọ̀ àwa tá à ń sọ̀rọ̀ abẹ̀yìn afọlọ́run bá bẹ̀yìn jọ ń pè ọ lọ ní kíákíá afẹ́ wálé ó ti sú wa kò sówó kò sóúnjẹ a ti wà nínú lẹ́sìn láti like February 9 tí mo bá ṣìkà ni mi ti wà nínú yàrá tí mi ò lè bọ́ta lẹ́nu gate kí ló dé tàbáyìn ti ṣe ọlọ́pàá ń bọ̀ tún ti sáré padà sílé kí ló ṣẹlẹ̀ ẹ̀sà ẹjọ́ ibi ti ń pa most of our aṣẹ́lẹ̀ wọn tó jáde tó sọ̀rọ̀ wọn lọ́mọ o èmi o ẹjọ́ torí Ọlọ́run tó bá possible wọn tí voice mi bá lè dé Èkó torí ọmọ Èkó ni mí ọmọlé ọba ni mí tún lè kó ni ẹwọ ẹ̀sà mi fẹ́ lè máa sùn bí ṣe ń sọ̀rọ̀ ẹ̀sà ẹjọ́ torí Ọlọ́run ẹ̀kọ́ àwọn ìjọba gbé ẹ̀bẹ̀ wa kó bá gbé free flight wa fẹ́ máa lọ́lé ẹjọ́ sà gbọ́dọ̀ bá tẹ̀ bá a ṣe sí ní kíákíá kó bá a gbé wá wàhálà à ń lọ́lé. Ọlọ́ba o. Ẹjọ́ sà ẹjọ́ ẹ bá tí wọ́n ẹjọ́. Máa gbọ́ brọ́dà mi kí n fi ọ̀rọ̀ títí ẹ kí n fi parí ṣó yìí sórí nǹkan tẹ́ máa ṣe ni pé dìmọ́ ọ̀bẹ ṣe ń rí yẹn tẹ́ ẹ̀ bá ṣí àkíní yìí kò ní kàn wọ́n lára torí mo mọ̀ pé wọ́n gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù láti bọ́ta à ń ṣe mí ti ṣí ẹ̀. ò ní di ìwọ̀fẹ́ àwọn tí ó ń bọ́ta yẹn lẹ̀ o mọ̀ pé bìkan nìyẹn máa irú nǹkan tá à ń sọ nìyẹn báwọn èèyàn ṣe ń bẹ̀rù tó múrú Sunday bọ́ta nígbà tí Sunday ti bọ́ta Ìgbòho tó bọ́ta yẹn ṣó mọ̀ pé ọ̀pọ̀ ló máa báyàn bẹ̀rẹ̀ nǹkan ọ̀pọ̀ ló máa sá sẹ́yìn sóríwọ́ tó ń sọ̀rọ̀ yìí sì kí ṣe pé bóyá èèyàn kan kúkú dá ohun ẹ mọ̀ ṣùgbọ́n àwọn ò mọ̀ pé ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí gangan òun ló máa èèpù kínní yìí kó lè lọ dáadáa tí ó ṣe pé mo kàn ń fẹnu sọ màá gbọ́ wàá rí pé torí ẹ̀ gangan ni mo ṣe jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nítorí tèmi bá ń fẹnu sọ wọ́n lè nírọ́ ni mò ń pa torí òpònú làwọn míì ẹlòmíì máa wo ṣó báyìí á rí nǹkan tí mò ń sọ á ní Ààrẹ ti tún lọ gbé fake news inú mi ṣe dùn ni mo ṣe jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ obìnrin ti sọ̀rọ̀ ọkùnrin ti sọ̀rọ̀ which is okay ẹ má wọrí à á pin débi tó ayẹ ká pin dé kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sí problem ó dàbọ̀. ẹ wo kí n fi ọ̀rọ̀ yìí kí n fi ká ẹsẹ̀ ètò yìí lẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ bá tún wá wà ní káàkiri tẹ́ ẹ bá lè ràn wọ́n lọ́wọ́ bóyá ní ọ̀nà tẹ́lẹ̀ ti fún wọn ló kàn fi dáná oúnjẹ fún àwọn tó wà nínú prison bóyá tẹ́ bá contact mi máa gba àkáǹtì ẹni tẹ́lẹ̀ fún lówó ẹjọ́ torí Ọlọ́run wọn ò rán mi yẹn ò bọ̀ mo rò ó ẹ wo orú brọ́dà mi tó wọ́n sọ láti April àbí February 9 lòun ti wà nínú ilé èní dẹ̀ ní February 21 that is 11 days ó dẹ̀ máa jẹun ó máa mu wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń dáná oúnjẹ fún wọn ẹ jẹ́ fi ọ̀kẹ́ má ní àtòrí bí ṣe ń sọ gbogbo akọ́lá gbọ́n o òpònú rẹ lòmí o àwọn mi ò mọ nǹkan kan ẹ wò ó inú oúnjẹ tó ń dá fún wọn lélẹ́yìí wọ́n dẹ̀ ṣe inú oúnjẹ rèé ṣé ti rí. ó pọ̀ ẹ ti rájú nǹkan tó fẹ́ ṣe ìkan ló tún wà nílẹ̀ yìí wọ́n sì máa ṣe wọ́n ní ẹjọ́ àwọn kan ló tún wà nígbà gbogbo ẹ̀ lọ́fẹ́ ṣe o ṣe fẹ́ ṣe ráìsì yẹn náà ni ìkan ló tún wà nígbà spag ló fẹ́ jẹ lẹ́yìn rí bẹ́ẹ̀ no be small thing àbá ti lọ àwọn kan tó ń dá wa dúró nìkan tá à ń ṣe ló ń dá wa dúró. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o Yorùbá ní ọ̀rọ̀ lọ́mọ ilé tí jẹ́ èmi Ààrẹ Almaroof mo broadcast ọ̀rọ̀ àwọn brọ́dà wa àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi àwọn tó tó ọmọ fún mi náà wà nù wọn ọ̀pọ̀lọpọ̀ ní máa jùlọ lọ́jọ́ orí àwọn ọmọ yìí wá iṣẹ́ ajé lọ sí ìlú náà gbogbo ń tọ́sọ lẹ ti gbọ́ tí ìlú bàbá wa bá da kí ni wọ́n ń wá ní ìlú tí wọ́n wà tí ìlú bàbá wa bá da kí ló yẹ kí náà ṣe ń bẹ̀ ẹ subscribe
sórí Aare Almaroof TV tí ó bá ní nǹkan tẹ́ lè fi ràn wọ́n lọ́wọ́ inú ọ̀bọ̀ tí mò ń sọ yìí wọ́n láwọn ní chairman tí n bá pè létà bóyá tó bá ní àkáǹtì tẹ́ lè fi ràn wọ́n ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wo show yìí tẹ́ bá ní nǹkan tẹ́ lè fi ràn wọ́n lọ́wọ́ ẹ fi ràn wọ́n lọ́wọ́ o kí gbogbo wa ṣe ká ràn wọ́n lọ́wọ́ kí adẹ̀wà bá ṣe máa contact ìjọba àwọn tó bá wà ní in charge of federal government nílùú Libya káwọn náà pé gbogbo àwọn olórí yín àwọn chairman yẹn ẹ sọ fún wọn pé kọ́ṣìbá yín máa pe ìjọba pé ẹ má tẹ̀ sọ pé wọ́n ti pa yín ẹni wọ́n ti ń pa wọ́n ni nítorí nígbà tó bá kóyàn sí prison tí ò lè rìn tí ò lè jáde bọ̀ máa advice ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ṣì wà ń bẹ̀ ẹ má múra ọmọ Nàìjíríà mọ́ tẹ́ bá ti lọ́ọ̀lù wọn ẹ múra bó ṣe máa ń múra tán fi ní tètè dá yín mọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ máa apply brain sí torí wọ́n tó bá jọmọ Nàìjíríà tó bá múra bí mo ṣe múra yìí wọ́n máa ti dá ẹ mọ̀ dúdú náà ní Libya wọ́n lè yàtọ̀ ọkọ̀ lè pupa nu wọn bọ̀ ẹ máa mú múra wọn jáde tẹ́ bá ti mú múra wọn jáde èyí tó bá ti gbédè inú yín ẹ máa fi bá wọn sọ̀rọ̀ ó náà ṣe ní tó bá kọ́kọ́ dé ìlú Germany first tó máa ní kó kọ́ lọ kọ́ èdè ni o lè sọ wọ́n lè dẹ́dú kó sọ mọ́ pé ìyá ẹ Libya ni mo kàn tó ń já yín láwọn nǹkan kan ni o kò sọ pé mọ́mí ẹ ní Nàìjíríà your father is Libya ẹ máa dárúkọ state kan pé bàbá ẹ Libya ni irú àwọn yẹn náà ẹ máa lò ó tó bá ti dirú ogun báyìí irọ́ lèèyàn máa ń pa o kò sóòótọ́ o ẹ má hàn gbédè táwa ń sọ ọ̀bọ̀ àwarawa rèé àmọ́ ìwọ tó bá ní o fẹ́ ṣojú ayé nítorí pé bóyá o ní Libya girlfriend àbò ní Libya boyfriend àbò fẹ́ Libya ọkọ àbò fẹ́ Libya ìyàwó tó wá mú àṣírí wa tó lọ gbé fún wọn o ò nílò oṣù kan tó máa fi pa àṣẹ ni torí mo mọ̀ pé nǹkan tẹ́yìn Yorùbá máa ń ṣe ni ẹ máa gọ sẹ́yìn ìga kan ẹ̀yẹ́ ń tó ìpè yẹn ṣẹ́ ìwọ tó bá jẹ́ ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá tó bá fẹ́ Libya lọ́kọ tàbí tó bá fẹ́ Libya níyàwó tó wá wo ṣó yìí tó lọ ń tú àṣírí yẹn pé nǹkan báyìí náà ń sọ tó ń tu fún ọ tó yí ọ̀rọ̀ yẹn mọ́ ọ lọ́wọ́ ò ní lóṣù kan tó máa fi pàwọ́ náà nítorí pé o ti ń fẹ́ dé àwọn bàbá ẹ̀ síta ó lè jẹ́ inú àwọn tó ń fẹ́ yẹn náà ọ̀tá wọn ni ẹ gbọ́ ìwọ tó bá bí ẹ tó o bá ń fi omi wẹ̀ kò ní bẹ́ ẹ lára mu mọ́ tó o bá fọṣẹ wẹ̀ ọṣẹ yẹn á ṣẹ̀ṣẹ̀kúṣẹ̀ mọ́ ẹ lára tó o bá ń jẹun báyìí á gba òdì kejì èpè ni máa fi sí torí mo mọ̀ nǹkan tí mò ń sọ ó lè má yí ẹ̀yin àmọ́ wọ ọmọ Yorùbá tó o bá wà nílùú Libya bóyá nítorí o ti bá wọn jẹ o ti súnmọ́ wọn o ti pẹ́ ń bẹ̀ o ti ṣe kínní o wá gbọ́ ṣó yìí o wá lọ ń tú àṣírí fún àwọn Libya bí alálẹ̀ bá ní kó yẹ aláàárọ̀ ò ní jẹ́ kó yẹ tí aláàárọ̀ bá ní kó yẹ olóòrù máa sọ pa ẹ́ lóru ni èpè ni máa fi sí torí mo ti mọrú kínní mo dẹ̀ mọrú àwọn Yorùbá tó máa ń ṣerú wà bẹ́ẹ̀ yẹn wọ́n á nítorí àwọn ti fẹ́ wọn wọ́n á wá pè wọ́n sẹ́gbẹ̀ẹ́ what is he talking about what is he talking ẹ wá máa tú àṣírí tó o bá mú irọ́ ńláńlá kó pa pé báyìí ni ọ̀rọ̀ yìí tó o sòótọ́ fún wọn torí pé o ti bímọ fún wọn àbí torí pé o ti fẹ́yàwó ń bẹ̀ o wá wò pé kó o ba ayé àwọn Yorùbá ẹgbẹ́ ẹ jẹ́ ìwọ́gùn ò ní lo oṣù kan náà wá fi òkú ẹ̀ ránṣẹ́ sílẹ̀ ó dàbọ̀ God bless you Nigeria government àwọn Yorùbá the Nigerian government the Nigerian citizen in Liberia they are under attack in Gambazi God bless you. My name is Aki. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.